Peter Obi tún kó sí wàhálà tuntun nínú ẹgbẹ́ NDC. Nígbà tí Peter Obi bá padà di ààrẹ orílẹ̀-èdè yìí, tó bá ṣe pé Ọlọ́run kọ ọmọ lọ́jọ́ kan, òun náà yóò ròyìn ẹnu ẹ̀ yóò fẹ́ bò ó, nítorí ohun tí ojú ẹ̀ yóò ti rí kó tó dìgbà náà, ẹnu pàápàá lè má lè sọ ọ́ jáde. Ní báyìí, yàtọ̀ sí àwọn ọmọ ogun Alhaji Atiku Abubakar tí wọn ò dẹ̀yìn lẹ́yìn ọkùnrin gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ náà, àwọn wàhálà míì ti tún rú jáde nínú ẹgbẹ́ tuntun tí òun àti igbákejì ẹ̀ Alhaji Rabiu Kwankwaso ṣẹ̀ṣẹ̀ tún lọ. Àwọn kan ti tún bá a dọ́hùn-ún, wọ́n sì ti dìde ogun tuntun sí i. Bó sì tilẹ̀ jẹ́ pé kò jọ pé ogun náà yóò ní kí wọ́n gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀, ogun náà lè má jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ náà ṣiṣẹ́ fún un. Bẹ́ẹ̀ ilé láti kó ẹ̀ṣọ́ ròde bí àwọn aráalé kò bá dúró tì í láti ṣiṣẹ́ fún un nígbà kàmpéènì kí wọ́n sì bá a mójútó ìdìbò náà káàkiri, kò sí bí yóò ti ṣe lè rìn kọjá orí afárá hẹ́gẹ́hẹ́gẹ́ tí àwọn alátakò ẹ̀ kẹ́ sí ojú ọ̀nà fún un. Bí afárá hẹ́gẹ́hẹ́gẹ́ bá sì yẹ̀, ọ̀rọ̀ yóò di ti àgbàlagbà tó lóun ò kẹsẹ̀ bẹ̀rẹ̀ tó jẹ́ gbogbo ara ni yóò fi yí nìyẹn, torí bí afárá bá já, inú omi lẹni tó wà lórí ẹ̀ ń lọ. Afárá náà ni ò sì dúró dáadáa yìí o. Ìjà láàrin àwọn ọmọlẹ́yìn Obi, àwọn obídíẹ̀ǹtì, àwọn tí wọ́n ti ń tẹ̀lé káàkiri, àti olórí ẹgbẹ́ náà, ìyẹn olùdásílẹ̀ ẹgbẹ́ wọn tuntun yìí, Seriake Dickson, ló fẹ́ da nǹkan rú báyìí. Bí nǹkan bá sì dàrú lásìkò yìí, bí epo òyìnbó tó dà mọ́ yẹ̀pẹ̀ ni o, kò ní ṣe yanjú. Nígbà tí wọ́n ti rọ́wọ́ inú ẹgbẹ́ NDC lẹ́yìn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ ADC pẹ̀lú Obi, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn Peter ni wọ́n ti ní àwọn ipò ńláńlá tí wọ́n fẹ́ dù lọ́kàn wọn yẹn nínú ẹgbẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó lọ. Nínú àwọn tí wọ́n sì ti múra láti du ipò gidi ní obìnrin àjìjàgbara nì Aishat Yesufu. Gbogbo ìgbà ló ti ń bá Obi kiri. Nígbà tí eléyìí sì ṣẹlẹ̀, ó ní òun yóò du ipò láti lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà, sẹ́nétọ̀ ní tòun, pé ohun tí òun fẹ́ nìyẹn. Àmọ́ wọ́n ní Dickson, olùdásílẹ̀ ẹgbẹ́ náà, lòun ò lè jẹ́ kí Àṣàtù du ipò sẹ́nétọ̀ o. Tó bá fẹ́ kinní kan rárá, ipò ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin House of Representatives nìkan làwọn lè fún. Aisha ò gbà, ó ní òun tí òun fẹ́ lòun ti sọ yẹn, òun ò sì rí ìdí tí àwọn Dickson fi ń ṣe bí wọ́n ti ń ṣe yìí. Ní ìjà bá dé láti igun tòun. Ohun tó tún wá ṣẹlẹ̀ ni pé bíkí náà ti ń rí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tẹ̀lé Peter Obi lọ sínú NDC nìyẹn. Àwọn Dickson kò fún wọn láàyè láti du àwọn ipò kankan. Àwọn kan tí Dickson fúnra ẹ̀ ti wá sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń fún ní tíkẹ́ẹ̀tì. Ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì yìí ló sì ń di wàhálà gidigidi. Nítorí yàtọ̀ sí pé Peter Obi ti ní tíkẹ́ẹ̀tì láti du ipò ààrẹ, tí Kwankwaso yóò sì jẹ́ igbákejì ẹ̀, Dickson kò fààyè ipò kankan míì sílẹ̀ fún àwọn ọmọlẹ́yìn Obi. Kálukú wọn dàbí afọ́jú tó já sí kọ̀bí ńlá ni wọ́n ń tàràrà káàkiri. Bẹ́ẹ̀ ohun tí eléyìí túmọ̀ sí ni pé bí Dickson bá gba gbogbo ipò tó jẹ́ òun ló fa gbogbo àwọn èèyàn tí wọ́n wà nílé aṣòfin àti àwọn ìgbìmọ̀ gbogbo sílẹ̀, òun náà ni yóò máa ṣe olórí àti apàṣẹ ẹgbẹ́ yìí lọ. Ẹgbẹ́ náà yóò sì ní àṣẹ gidi lórí Obi, kódà kó di ààrẹ Nàìjíríà, débi pé kò ní agbára kankan lẹ́yìn Seriake Dickson, olùdásílẹ̀ ẹgbẹ́ wọn. Ohun tó fẹ́ fàjàre o, ó ti dìjà láàrin àwọn ọmọ Obi ní tiwọn àti Dickson, wọ́n sì ti ń sọ̀rọ̀ sí i fatafata. Àmọ́ bó tiẹ̀ jẹ́ pé Obi rí ayò burúkú Dickson ń ta yìí, kò sí bó ti lè sọ ọ̀rọ̀ kan báyìí o. Nítorí ẹ̀ náà ló sì ṣe dákẹ́, nítorí tó bá wí nǹkan kan ọ̀rọ̀ náà yóò di èébú. Àwọn ọ̀tá ẹ̀ yóò sì máa kọrin yọkọlú yọkọlú, kò wá tán bí ìyàwó gbọ́kan sọ́lẹ̀ ọkọ yọké, yọkọlú yọkọlú kò wá tán bí fún un ni. Orin náà yóò sì di ìtìjú, nítorí àtijù wọn ni Obi bá lọ sí NDC o. Àmọ́ àìtó ló bá pàdé níbẹ̀ ni. Nítorí ẹ̀ lọkùnrin náà kò ṣe wí kinní kan. Òun Obi àti Kwankwaso làwọn fẹ́ lo Dickson tó ti dá ẹgbẹ́ ẹ̀ sílẹ̀. Àwọn fẹ́ lò ó kí wọ́n lè lo ẹgbẹ́ ọ̀hún láti lè fi di ààrẹ àti igbákejì ààrẹ. Àmọ́ ó jọ pé Dickson gbọ́n jù wọ́n lọ. Òun náà ti fẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú, ó sì ti ṣa àwọn èèyàn tiẹ̀ náà jọ. Àwọn tí wọn yóò lọ sílé ìgbìmọ̀ asòfin, àwọn tí wọn yóò di ipò ńláńlá nínú ẹgbẹ́, àwọn tí yóò di gómìnà, débi pé korofo l'Obi yóò wà níbẹ̀.
ibi tí wọ́n bá rán ọ sí ló gbọ́dọ̀ lọ ni. Ó dùn Aishat gidi pé bí wọ́n ti ṣe nǹkan nìyí, ó dùn débi tó fi sọ̀rọ̀ pé ó jọ pé Dixon ojo ni, ó ń bẹ̀rù Òbí, kò tí ì jẹ́ kó dépò ààrẹ tó fi ń fẹ́ kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí i lọ́wọ́ lẹ́sẹ̀. Dixon náà sì fìbínú dá èsì padà fún wọn. Dixon bá àwọn olóyìn sọ̀rọ̀, ó ní kí ẹnikẹ́ni má rò pé wíwá tí àwọn Òbí wá sínú NDC wọ́n wá ṣe àwọn lóore nínú ẹgbẹ́ náà ni o. Ó ní lóòótọ́ wọ́n lè débẹ̀ kí orúkọ ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ sí lọ sókè o, ṣùgbọ́n kinní kan ni adìyẹ ti ń jẹ tẹ́lẹ̀ kí àgbàdo tó dé. Ìdí bàbá lọmọ bá igi dóńgbòrò o, ẹlẹ́nu rírùn ló ní àmúyá ẹ̀. Àwọn làwọn lẹgbẹ́ àwọn. Ó ní kàkà tí àwọn ọmọlẹ́yìn Òbí kankan yóò fi máa rò pé àwọn làwọn wá ṣe oore fún wọn nínú NDC. Dixon ní àwọn ti dá ẹgbẹ́ NDC sílẹ̀, àwọn tí àwọn sì dá ẹgbẹ́ sílẹ̀ làwọn ṣe oore ńlá fún Òbí, nítorí nínú àárín kiri ẹ̀ níbi tó ti ń rìn kiri bí ọmọ tí wọ́n lé nílé tàbí tó sá nílé làwọn ti pè é gẹ́gẹ́ bí alárìnkiri tí àwọn sì fún un nílé láti máa gbé. Nídìí èyí, ẹnikẹ́ni tó bá wá sínú NDC tó bá fẹ́ du ipò kankan kì í ṣe pé tọ̀hún ló wá ṣe ẹgbẹ́ lóore o, àwọn làwọn ṣe lóore. Tọ̀hún sì gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún ẹgbẹ́ àti àwọn apàṣẹ ẹgbẹ́ náà. Tọ̀hún sì gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo tí ẹgbẹ́ bá sọ ní àtẹ̀lé sí òfin, nítorí ilé tí wọ́n ń gbé nìyẹn o, ibi tí wọn yóò sùn nìyẹn. Kò sì ní í dáa kí fúnra wọn fi ẹnu túpà àánú ilé ọ̀hún lọ. Ohun tó sáàhàn gbangba ni pé èdè àìyedè ti bẹ́ sílẹ̀ nínú NDC lórí ọ̀rọ̀ yìí, nítorí àwọn Òbí fúnra wọn ti rí i pé Dixon náà fẹ́ lo àwọn ló ṣe ní kí àwọn máa bọ̀ nínú ẹgbẹ́ òun. Ṣé o ti mọ̀ pé Peter Obi àti Kwankwanso lórúkọ? Ó sì mọ̀ pé bí àwọn bá koná mọ́ kínní náà, àwọn méjèèjì lè wá owó gidi jáde pẹ̀lú agbára ńlá tí ẹgbẹ́ wọn sì lè wọlé. Bí ẹgbẹ́ NDC bá wá wọlé tí Peter Obi bá di ààrẹ, gbogbo agbára àti àkóso ẹgbẹ́ títí lórí ohun tíjọba rẹ̀ pàápàá lè ṣe ni yóò wà lọ́wọ́ Dixon, nítorí ìrònú ohun tí òun ti ń rò láti ọjọ́ yìí àti láti ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ náà nìyẹn. Báwo ni ìjà wá ṣe ní dé? Báwo ni ìjọba pàápàá ò ṣe ní dàrú nígbà tó bá jẹ́ Dixon ló ní gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ààrẹ, tó kàn jẹ́ ààrẹ nìkan àti igbákejì ẹ̀ ni wọn yóò máa jó kolobókolobó kiri? Kò sì sí ohun tó fi eléyìí hàn jùlọ ju ìbò abẹ́lé tí wọ́n dì kọjá yìí lọ. Ìbò náà pàápàá fi hàn pé Dixon mọ ohun tó ń ṣe nídìí ọ̀rọ̀ yìí o, nítorí lóòótọ́ ló lóun kò gba kọ́bọ̀ kan lọ́wọ́ Peter Obi, bẹ́ẹ̀ ni àwọn ò ní kí ẹni tó fẹ́ du ipò igbákejì ààrẹ pàápàá san kọ́bọ̀ kankan. Ó ní òun ṣe tòun fún ọjọ́ ọ̀la àti fún ọjọ́ iwájú ni. Àmọ́ àwọn èèyàn ti rí i pé kò sí ọjọ́ ọ̀la kankan tó jìnnà tí Dixon ń ṣe eléyìí fún o. Ohun tóun náà ń wá ni pé kí òun náà gbé àwọn èèyàn yìí wọlé, kí ẹgbẹ́ àwọn sì wọlé, kí òun sì di bàbá àṣàlẹ̀, ẹni tí ò ní sí irú ẹ̀ láwùjọ Nàìjíríà lásìkò tá a wà yìí ni. Ohun tó ń bí àwọn tí wọ́n fẹ́ dupò tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Òbí nínú rèé, tí wọ́n ń sọ pé àwọn lè kúrò nínú ẹgbẹ́ náà nígbàkigbà. Àmọ́ nígbà tí wọ́n rí i pé ìyẹn yóò ṣòro ṣe gidigidi lásìkò yìí o, àwọn náà gbà kámú, wọ́n sì dojú ìjà gidi kọ olùdásílẹ̀ ẹgbẹ́ ọ̀hún, Seriake Dixon, pé babalá oníjìbìtì ni. Àwọn èèyàn yìí náà ni wọ́n bẹ̀rẹ̀ sí fẹ̀sùn kan Dixon. Wọ́n ní ó ṣeé ṣe o pé ó lè jẹ́ pé ẹgbẹ́ APC ló ń lò ó, kó má jẹ́ pé APC gan ló rán ọkùnrin náà láti lọ dúró de àwọn Òbí, pé nítorí wọ́n ti mọ ohun tí yóò ṣẹlẹ̀, bíi pé ibikíbi tí Òbí bá sì wọ̀ tó bá ti rí ẹnìkan tó jí àwọn èèyàn wọn níbẹ̀, wọn yóò kángi mọ́ ọ ní múgbẹ̀yìn ni. Àmọ́ àwọn kan ní ò rí bẹ́ẹ̀ o, nítorí Dixon ti ń bá ọ̀rọ̀ òṣèlú ẹ̀ bọ̀ ọjọ́ pẹ́ díẹ̀, àti pé bó bá fẹ́ bá ẹnikẹ́ni ṣé bí ọmọ PDP ní tẹ́lẹ̀, àwọn PDP ní ìbá máa bá ṣe lọ. Àmọ́ kò jọ pé yóò ṣiṣẹ́ ìgbẹ̀yìn bẹbọjẹ́ kan fún wọn nínú APC. Ṣé nígbà tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí ni oríṣiríṣi nǹkan yóò máa jáde síta. Àwọn kan ní àwọn ti kìlọ̀ fún Òbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó ṣọ́ra ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Dixon, pé kó wọlẹ̀ dáadáa kó tó rárí sínú ẹgbẹ́ òṣèlú ẹ̀, kí ọ̀rọ̀ má di ti aláǹgbá tó sáré wọ inú ihò akàn tó jẹ́ rìfáàsì ni yóò fi jáde. Àmọ́ níbi tí ọ̀rọ̀ tiẹ̀ wá wà báyìí, rìfáàsì kankan kò ṣeé fi jáde fún Òbí. Bí ohunkóhun bá ṣẹlẹ̀ nínú NDC, iṣó inú ẹ̀kú àmúmọ́ra ni yóò fi kíní ọ̀hún ṣe. Bí Òbí ti ń pariwo síta pé kò sí kinní kan tó ń lọ nínú NDC,
digbí làwọn wà bí ìbọn, àwọn ti ṣetán láti gbàjọba lọ́wọ́ Tinubu. Bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́yìn ń sọ pé Obi nìkan ni ọkàn ẹ̀ mọ́ nínú NDC, inú Dixon ò mọ́, kò sí ẹni tó mọ ohun tó wà nínú ẹ̀. Kó má jẹ́ bí ìbò náà bá kù sí dẹ̀dẹ̀ ni yóò mú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí àwọn APC ti fún, tí yóò sì di ọwọ́ Obi sẹ́yìn láì ní sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i. Èyí tó tiẹ̀ wá mú ọ̀rọ̀ ìjà náà mú ìbẹ̀rù bá àwọn ọmọlẹ́yìn Obi ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Dixon fún ní tíkẹ́ẹ̀tì láti gba ipò oríṣiríṣi pé kí wọ́n du ipò yìí, wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ Labour tó jẹ́ ẹ̀ka ti Julius Abure ni o. Ṣé ìjà ti dé? Wọ́n sì ti lé Abure tó jẹ́ alága ẹgbẹ́ Labour kúrò nínú ẹgbẹ́ ọ̀hún nígbà tí òun náà ti ṣe alága ẹgbẹ́ ọ̀hún fún bí ó lé ní 20 ọdún. Wọ́n ti wá fi ẹlòmíì sípò ẹ̀, òun sì ti lóun ò gbà, ó lóun sì ní alága, nítorí ẹ̀ ló ṣe kó àwọn ọmọ ẹlẹ́yìn tirẹ̀. Bó sì tilẹ̀ jẹ́ pé wọn ò pariwo ọ̀rọ̀ náà, ó dàbí pé nínú ẹgbẹ́ Dixon ní púpọ̀ wọn rọ́ lọ. Nídìí èyí, àwọn ọmọ ẹ̀yìn Abure tí Peter Obi sá fún nínú ẹgbẹ́ Labour, àwọn náà ló tún wá pàdé lẹ́sẹ̀ ògbèjì lọ́dọ̀ Dixon yìí o. Ohun tó sì léwu gidigidi fún ọkùnrin tó fẹ́ dupò ààrẹ náà ni. Ìdí ni pé àwọn ọmọ ẹgbẹ́ Labour tó bá jà ní ẹ̀yìn Abure, tó sì jẹ́ pé ẹ̀yìn Abure ni wọ́n wà láti ọjọ́ yìí, àwọn ni wọ́n ń ṣiṣẹ́ fún Abure. Àwọn ò ní padà wá ṣiṣẹ́ fún Peter Obi láéláé o. Wọ́n sáà mọ̀ pé òun ló fọ́ ẹgbẹ́ náà mọ́ Abure lórí, òun ló sì lé àwọn jáde, bó ti jẹ́ pé òun pàápàá ti ṣáájú gbogbo wọn bẹ́ síta. Nígbà tí ẹ̀kọ́ yóò sì fi ojú mímu hàn, tí kálukú yóò mọ ibi tí iná ọ̀rọ̀ náà ti ń jó wá lóòótọ́, Julius Abure gbé ìwé jáde, ó kọ̀wé gígùn sí Dixon. Ó ní ohun tó ṣe yẹn ni kó máa ṣe o, kó má fi ààyè gba Peter Obi nínú ẹgbẹ́ o. Ọkùnrin náà ní bí òun ti gba Obi láàyè níjọ́sí nínú ẹgbẹ́ àwọn rèé, àfi bí Obi ti dé pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n fẹ́ gba àkóso ẹgbẹ́ náà lọ́wọ́ òun, nítorí pé òun ò jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi fọ́ ẹgbẹ́ náà mọ́ òun lórí o. Julius Abure ní olórí aláìmoore ní Peter Obi o. Ohun tí òun sì ṣe ń kìlọ̀ fún Dixon nìyẹn. Ó ní iṣẹ́ kan náà tí Obi àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ mọ̀ jùlọ ni kí wọ́n dénú ẹgbẹ́ ẹlẹ́gbẹ́, kí wọ́n sì múra kankan láti gba ẹgbẹ́ náà lọ́wọ́ àwọn tó ní í tẹ́lẹ̀, kí wọ́n gba ẹgbẹ́ náà kúrò lọ́wọ́ wọn, kí wọ́n sì di alákòóso ẹgbẹ́ ọ̀hún. Pé ohun tí Obi ṣe nínú ẹgbẹ́ Labour nìyẹn o. Pé àwọn ò sì lè lọ síbì kan, àwọn ò sì lè ṣe àṣeyọrí nípa ìbò náà, nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti dé ni wọ́n ti fọ́ ẹgbẹ́ Labour sí méjì, tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ náà tẹ́lẹ̀ kò sì lè ṣe kinní kan mọ́, tó jẹ́ níṣe ni kálukú wọn sì káwọ́ gbéra tí wọ́n ń wòran. Àti pé nígbẹ̀yìn, bí ọgbọ́n èèyàn bá ti fo igi oro tó fo igi àràbà, nígbà tí yóò bá balẹ̀, ìkùlé ọ̀bọ ni. Ó ní ìkùlé ọ̀bọ l'Obi padà já sí, ohun tí kò sì jẹ́ kí wọ́n wọlé ìbò náà ní 2023 nìyẹn. Nítorí àìfàgbàfẹ́ nìkan ni kì í jẹ́ kí ayé rójú. Ẹni tó bá sì ní ará iwájú ò ṣeun, òun náà ò níwájú kan tó fẹ́ dé ni. Abure ní kí Dixon ṣọ́ra, Obi yóò ba nǹkan jẹ́ fún o. Èèyàn ò wá mọ̀ bóyá irú àwọn ìmọ̀ràn yìí ni Dixon ti gbọ́ tẹ́lẹ̀ tó fi ń ṣe ohun tó ń ṣe, tó sì fọgbọ́n gidi tí gbogbo àwọn ọmọlẹ́yìn Obi sẹ́yìn nínú ọ̀rọ̀ yìí, tó jẹ́ àwọn ọmọ tó jẹ́ tòun Dixon fúnra ẹ̀ ló kójọ tó ń bá ṣe. Bó tiẹ̀ jẹ́ pé ẹgbẹ́ wọn ti fa Peter Obi àti Kwankwanso kalẹ̀ bí ẹni tí yóò du ipò ààrẹ. Ọkàn Peter Obi ò balẹ̀ o. Kò sẹ́nìkan tí yóò ṣe tí ọkàn yóò balẹ̀ nírú àsìkò yìí, nítorí àsìkò tó wà yìí àsìkò ẹlẹ́gẹ́ ni o. Tí kinní kan bá sì tún yingi nínú ẹgbẹ́ òṣèlú NDC, àjẹkóyà padà sílẹ̀ Ìgbò lọ́hùn-ún kó sì lọ́ọ́ máa bá àwọn ọmọ ẹ̀ ṣeré ni yóò kù, torí kò ní sí ibì kankan tí yóò tún gbà lọ. Ọ̀làwọlá alága ló ń yẹ kọ́nù kọ́kọ́ tó wà nínú ẹgbẹ́ NDC, ẹgbẹ́ Obi àti Dixon wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi àyájọ́ ti democracy yìí o.